mùsùlùmí tòótọ́ ẹ wá bá mi dáhùn ìbéèrè yìí. Ṣé nǹkan tí bàbá yìí ń sọ sóòótọ́ ni? Ẹ wo fídíò yìí. Olúwa sọ pé àfikẹ́ fi Ìgbò bẹ̀ mí, kò sọ pé àfikẹ́ bá fi Yorùbá bẹ̀ mí, kò sọ pé àfikẹ́ bá fa Haúsá bẹ̀ mí. Bọ́ọ̀ bá gbọ́ Lárúbáwá àdúrà rẹ̀ ò lè gbà, kò sí. Pé Olúwa ẹlẹ́dàá rẹ̀ tààrà. Kò sọ pápẹ́dé kan pàtó. Tẹ́ ẹ bá ti ṣe déhùn àdúrà yóò ní gbà. Wàláhì rọrùn lọ́ba dé. Àní sẹ́fà ní àfi English. Àbí English ṣe jẹ́ official language rọ ní Nàìjíríà wa yìí báyìí. Ṣé gbogbo yẹn lọ́gbọ́? Ìwọ tó ń fi jọ lọ kàkú. Àwọn bàbá màmá mi bẹ bàbá sóyìnbó ẹ̀ tán ẹ̀ ń sóyìnbó lé àná ńkọ́ ni wọ́n túmọ̀ ẹ̀ ń tọ́ ń bá ń sọ pẹ̀lú fírìfìtì wọ́n bá ti lè túmọ̀ rẹ̀ okó ń bí. À ń kúkú ń tà ńgbà tẹni tó sóyìnbó ń wá àwọn pé òyìnbó rọ́wọ́ ni ọ̀sọ̀ wá di kíni. Allah azza wa jalla sì sọ pé àbí bẹ́ẹ̀ bá tó gbédè yíbò báwo ọwọ́ bíà pé máa bọ̀ ń bí àgbọ̀. Bí ìbá sọ pé wàzó bíà pé kí ni bíà o wọ́n ni wá kí ni àbá fi yíbò sí. Allahu akbar wàlá orin ńlá lolúwa ṣe fún wa. Ọ̀ wá jẹ́ni tí máa bẹ̀ ó séra rẹ̀ bàjẹ́. Ìbéèrè ni o, èmi fẹ́ béèrè o, wà látàlẹ́ mi sọ pé bàbá ìwúre mi ti sọ pé ó wí bí o. Ṣùgbọ́n mo ti rí àwọn mùsùlùmí kan tí wọ́n sọ wípé irọ́ ni bàbá yẹn ń pa. Pé èdè Lárúbáwá nìkan ni Allah recognize gẹ́gẹ́ bí èdè tí àwọn lè fi practice Islam. Àwọn mùsùlùmí kan ti ń sọ́nsìn pé bàbá yìí pé irọ́ ló pa pé kò ní ìmọ̀ kankan. Àmọ́ ni àbábá tẹ̀ ń wò yìí, mo ti ń wo fídíò bàbá yìí. Ó ti pẹ́ ìrùgbọ́n àwọn ọgọ́ tí grow tó bí eléyìí. Ẹnìkan wá sọ pé nǹkan bàbá yìí sọ̀rọ̀ ni. But láàrin mi àti ẹ̀yin dáàdì mi dáadáa tẹ̀jẹ́ mùsùlùmí. Ṣé bàbá yìí so right àbí ó wrong? Ṣé a lè fi èdè wa kírun? Ṣé a lè fi èdè wa practice Islam yàtọ̀ sí èdè Lárúbáwá? Ẹjọ́ là mí lóye, mo fi Ọlọ́run tó dá mi sẹ́lẹ̀rì mí ní nǹkan kan lọ́kàn against ẹ̀sìn Islam. Ṣùgbọ́n nǹkan tó bá yéèyàn èèyàn máa ń béèrè ni, so mo ní kí n béèrè ni ẹ̀dẹ̀ làmì lọ́yẹ̀. This is Adomade, bye for now. Adé ọmọ Adé.